káwójì lèmúnà sì gbàgbé sí òsùnmọ́ Farouk gbogbo wòlíì Ọlọ́run tó pé ni wọ́n. Allah. Wọ́n lágbára wọ́n mú èèyàn rẹ̀ wọ́n lórí rẹ̀ wọ́n wá ní connection rẹ̀. Allah. ṣùgbọ́n sí òsùnmọ́ wa dojúkò Ọlọ́run fẹ́ fọmọ ìka méjì ni. Allah. Bàbá wa sọ pé mo ní dídúró tí mo wá dúró ti ṣe òsùnmọ́ Farouk lọ́wọ́lọ́wọ́ tàwa yìí mo dúró tì wọ́n lénìí mo dúró tì wọ́n lọ́la mo dúró tì wọ́n ní lóòdì wọn bàtí máa ń bẹ léyìn tí máa ń bẹ láyé. Allah. Torí pé ẹni tí ó bá mọ ohun tó kọlu Sheikh Adam Abdullahi lọ Al-Ilori nínú Ìlọrin á ṣàlù Sheikh Adam látara Sheikh òsùnmọ́ Farouk ní Kìjìbá. Ẹ̀rọ ìwà ẹni tó bá lójú inú tó bá mọ ohun tó ń ṣẹlẹ̀ nílọrin sí àwọn ọmọ tó ń Sheikh Adam òun tó wọ́n ṣàánú Sheikh òsùnmọ́ Farouk látara Sheikh Adam Abdullahi Al-Ilori. Gbogbo àwọn ọmọ kí Sheikh Adam pátá tọ́lọ́ ń fẹ́ sọ wọ́n di ògo fíìmù ìjáde dáwà wal irshad ẹ̀ẹ̀kan lákọ̀ọ́gbẹ́ pín òun tó ti kó láyé. Gbàrà tí sábà ní kú àkọ́kọ́ àfọwọ́ tó kọ́ dìde tíráwọ̀ àṣẹ Ṣazali tó Ṣazali Zambo ló kọ́ dìde ọ̀gáníjà wọ́n sì lọ sáré ọlẹ́ iṣẹ́ Adam àfi bẹ́ẹ̀ tó kò sáfà ní ọmọ láyé láàrin ọdún náà sí ọdún mẹ́fà àfà jẹ́ pé Ọlọ́run. àṣẹ Hasan Zaruk nínú àwọn èèkàn ọmọ kí ó ṣe Adam ni àwọn náà kó lájà wọ́n kó wá nípa àwọn fẹ́ bẹ̀rẹ̀ dọ́wọ́lá bí a lọ ní ọdún méjìlé títí tán fi dé bá wọn. Sheikh Abdullahi Salati nínú àwọn ògbó Sheikh Adam yẹn gbogbo wọn yìí wọ́n ń jáde láàrin ọmọ wọ́n sì ń lọ ibi tí wọ́n lọ wọ́n padà bá mọ́. àwọn ìlànà ìfúnlọ́pọ̀ kọ́nà wá wá ṣe láàánú nílùú Ìlọrin ó wá gbé ògo tí ó ju ògo lọ ó gbé ọlá tó ju ọlá lọ ó gbé iyì tó ju iyì lọ ó fi tara lọ́rọ̀ àṣẹ òsùnmọ́ Farouk ní Kìjìbá ó fi tara lọ́rọ̀ lásìkò yìí kẹ́nìkan tó wá sọ wípé pẹ̀lú gbogbo tí a ti pàdánù láàrin àmọ́kẹ́ sí Ádámù táàrí irú wọn ó lọ wá pa gbogbo orúwọ pọ̀ sára sí òsùnmọ́ Farouk ní Kìjìbá kẹ́nìkan tó wá dìde ó tó wá pẹ̀lẹ̀ lọ́mọ kí ó ṣe Ádámù pé ń bẹ olókù tí ṣe òsùnmọ́ fẹ́ gbà òun tó ń rìn láti bọ̀ tọ́ rí. Àmín. Ògo àgbáyé nìyẹn ògo Ìlọrin ni tàbá tí ẹ ti pẹ̀lú ògo Ìlọrin ó ti dògbò àgbáyé lójú ọ̀rọ̀ ti kéwì. Ṣé òsùnmọ́ Farouk ní Kìjìbá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi láàrin àti bàbá mo ní mo rí wípé àsìkò tí mo jáde sí ẹ àsìkò tí mo gbọ́dọ̀ jáde ní Ọlọ́run fún ẹ̀ lóyìn tí mi gbé wá dìde lọ jáde. Èmi Ọlọ́run ní oníṣẹ́ that's why mi ń bẹ̀rẹ̀ yàn àsìkò yẹn mo rí pé ògo Sheikh Adam yìí ògo Ìlọrin yìí ògo àgbáyé yìí wọ́n fẹ́ yí mẹ́rẹ̀ àwọn ọ̀tá Ọlọ́run ọ̀tá nẹ́bì àwọn ọ̀tá Sheikh Adam àwọn ọ̀tá sàábì ànẹ́bì àwọn ọ̀tá Islam mo rí pé ó ti fẹ́ nílé ògo ni wọ́n fẹ́ yí mẹ́rẹ̀ tọ́bá lè ti fẹ́ ṣe olóò fún yàn ẹ̀sùn kan tí ò sí lọ́kọ̀ máa mú wá tó yẹ kí n jáde rìn nínú Ramadan 2025 pásọlọ yìí ewu wùṣẹ́ òsùnmọ́ Farouk ní Kìjìbá ewu wùṣẹ́ òsùnmọ́ Farouk ní Kìjìbá ohun tó ṣẹlẹ̀ ní Ramadan kò tó ìtò ṣẹlẹ̀ sẹ́lẹ̀ tí wọ́n gbúrú ẹ̀mọ́ náà yé ó di ìsànsán tó rìn káàkiri lẹ́yìn tó ti wà lókè kí wọ́n pa irọ́ bàǹtà mọ́ kó láti fi já wálẹ̀ irú ìwọ́pọ̀ tí ò bá sí pẹ́ tọ́lọ fún ẹ̀dọ́tì. mo dẹ̀ sọ fún ẹgbẹ́ Sheikh Òsùnmọ́ Farouk ní Kìjìbá by looking at him ẹ̀rí pé àkàndá Ọlọ́run ni láti ilé kéwú tí wọ́n ti wọ uniform ilé kéwú láti ilé kéwú nínú ọgbà
ní ṣọ́ọ̀ṣì rẹ̀ náà Fàrúkù Oníkìjìpá Adamallahu hayatahu. ló ti di èèmọ̀ mọ́ba tó ga, ó ti di èèmọ̀ mọ́ Ọlọ́run lọ́wọ́ níbi ká ṣàdúrà, níbi ká gbààwẹ̀ láti ilé kéwù ni gbogbo ìtẹ́lẹ̀ ní ilé kéwù ṣọ́ọ̀ṣì rẹ̀ náà ti palẹ̀ bọ́ ẹ̀ kalẹ̀. Ohun tó fi ń ṣàdúrà tó fi ń wọ kálúwà ó ju ìgbà tó fi wá sílé kéwù lọ ṣọ́ọ̀ṣì mọ́ Fàrúkù Oníkìjìpá. Ọlọ́run fẹ́ lò wọ́n sójú ọ̀nà kéwù lórí kíkéwù òun kó yé wọn. Wọ́n dún ní máa àdúrà ju àwọn dún ní máa àdúrà tẹ̀sùbà ju kéwù lọ nítorí ibi tí Ọlọ́run bá mi tó gbé ọ̀rọ̀. Bẹ́ẹ̀ tí wọ́n wọ́n yìí ṣe é ṣe é Fàrúkù Oníkìjìpá gbogbo nǹkan pátá ló pín sí wọn lára. Ó palẹ̀ mọ́ ayé, ó palẹ̀ mọ́ ẹ̀sìn, wàláhì tí ẹ bá wọ́n ṣe rẹ̀ rí pé ó palẹ̀ mọ́ àlìkí àmẹ́ sílẹ̀. Irú ìyẹn ìgbọ́dọ̀ wá ṣẹlẹ̀ kí ni wọ́n wá dákẹ́ torí kí ni iṣẹ́ Ọlọ́run là ń jẹ́ kìí ṣe ṣé èèyàn. Ọjọ́ bá sẹ̀wọ̀n lọ́nà bí Muhammad sallallahu alaihi wasallam. mú fún ò tí a máa ga sí Àmín. òkè lókè ṣáà lòrò ń gbé lójú gbogbo ẹ̀yìn àṣẹ ìbàjẹ́ òní kí jìpá òní tẹ́. Fúfúrú tí a máa dá sí òkè lókè ṣàlò lójú gbogbo ẹ̀yìn àṣẹ ìbàjẹ́ òní ìjípa òní ọlá ìgbọ́mù ìlú Ìlọrin ọlá gbogbo ẹ̀yìn àjàbí àtọ́ọ̀lá ẹ̀yìn fòmùra òní kí jìpá òní tẹ́. ọlọ́yọ̀mọ́mù lóye ọlá gbogbo ẹ̀yìn àdàbí àtọ́ọ̀lá ẹ̀yìn òmùra òní ìjípa òní ẹ̀yin ọmọ àlè ìlú Ìlọrin ẹ̀yin àkókò àbàlújẹ́ tẹ̀bí orí àjàdí àtúbọ̀tán yín omi dá. ayọ́mọ́ àlè lóòrìn ẹ̀yin àkókò àbàlújẹ́ tẹ̀bí orí àjàdí àtúbọ̀tán yín omi dá. Ohun ìyẹn ẹgbẹ́ sódà mọ́ ọmọ ní kejì bá ti jẹ ẹ̀yìn náà ẹ̀mí àlọ́rin lóore làwọn ní àwa ní ọ̀hún ní ohun ilẹ̀ tó sódà mọ́ ọmọ ní kejì bá ti jẹ ẹ̀yìn náà ẹ̀mí àlọ́rin lóore làwọn ní ọ̀hún ní ọ̀tún. Àṣẹ ìṣòro Fàrúkù Oníkìjìpá. Dámúláwọ̀ yàtọ̀ La ilaha illallah. Mo sọ wọ́n bàbá wa, mo ní irú Sheikh Suleiman Fàrúkù Oníkìjìpá. Wàláhì, tàláhì, subhanallahi al-aliyyil azim. Alukọ́ ọlọ́rẹ̀. Ìta bá sọ̀rọ̀ ta gbé Kùránì. Ẹ̀mọ̀gbọ́lọ́fà ẹ̀rọ sọ̀kalẹ̀ ni, wàláhì subhanallahi al-azim. Irú Sheikh Suleiman Fàrúkù Oníkìjìpá. Nínú ọmọ Kéwu Sheikh Adam. Ọ̀tọ̀ lọ́nà tó lọ ń gbà gbàgbogbo ọlọ́lá. Aṣọ kan sì rí pé ní èdè ìṣẹ́lọ pé àríwó iṣẹ́ ọmọ̀ṣú nínú ọmọ tó ṣe Adam níbi tí èyí fara sí àfá rẹ̀ wọ́n sí. Ọmọ kí sí Adam kó wá rápálá di Mufty nínú Ìlọrin iṣẹ́ òṣèlú àkọ́kọ́. Ìlú Ìlọrin, Mufty Ìlọrin, Mufty Ìlọrin, ọmọ kí sí Adam èèkan èèmọ́ náà ní iṣẹ́ òṣèlú Fàrúkù. Àwọn ọ̀kọ́kọ́ wá gbé mi sí gbẹ́kọ́ ní gbogbo nínú kì í ṣe pé bóyá ọba Ìlọrin fún ẹnìkan ní Mufty Ìlọrin gbogbo à ń ṣe ọ̀rọ̀ lọ́gbọ́ àtàwọn ọwọ́ tó ti síwájú pé ẹnìkan lọ́ba Ìlọrin fún ní Mufty Ìlọrin ẹni ẹni wá fún Sheikh Suleiman Fàrúkù irọ́ funfun ni kò rí ẹ̀ wọn ò fẹ́ nìkankan àbí wọ́n rò ẹnìkan ó wá ní ọ̀wọ́n agbé fún Sheikh Suleiman Fàrúkù rárá o ṣàkíyà Sheikh Suleiman ní ẹni Ìlọrin fún Mufty Sheikh Suleiman gẹ́gẹ́gẹ́ fún àwọn ní ẹni Ìlọrin fún Mufty kò bẹ́ẹ̀ nìkan discuss ẹ̀ ẹni Ìlọrin òun ló ní pé Mufty. Àwọn oníkìjìpá tí wọ́n kéwú lọ́dọ̀ Sheikh Adam láì gẹ́mẹ̀ tí mo aláwọn tí mo mọ̀ láwọn ọmọ bàbá wa Fárúkù Sheikh Fárúkù tó ṣe Sheikh Suleiman kalẹ̀ àfáàní Sam
wòlíì Ọlọ́run sán. Lára àwọn ọmọ wọn tó jẹ́ àgbà àwọn tó kéwú lọ́dọ̀ Sheikh Adam Sheikh Siddiq Farouk rahimahullahu ta'ala. abòrírọ̀ rahimahullahu ta'ala. táàbá rí àfáà mi mọ́kọ́ ìmọ̀nú ni kásẹ̀ máa dalárúbá rẹ̀ alfọ́rí al'alim al'auzayiyo al'abqari dáa fi gbogbo ẹlẹ́ ẹ̀sá ti pè ní jabalun fil ilm tí wọ́n bá pè ní jabalun fil ilm kò sí ìrìn kan tó fẹ́ ga jù lọ mọ́ lójọ́rọ̀ nímọ̀ ọmọ kan bí ẹgbẹ̀rún wọn nínú ìrìn ṣé adámi gbọ́gbọ̀ pé ṣé ibi dẹ̀mú kó lè gbé Sheikh Siddiq Farouk oníkìjìpá láborí ìjọba ọba akẹwọ nínú àwọn bàbá yìí kẹwọ àwọn èso tó ka ọ̀rá ìjáde Al-Khalifa Usman oníkìjìpá adámọ́láwọ̀ ayájọ́ àwọn ló ń bẹ́ wọn rìn àwọn ló ń bẹ́ ní Khalifa bàbá wọn Al-Khalifa Usman akíkiri àwọn jíjáde lọ́dọ̀ ṣe kàrẹ̀ nínú wọn òun náà ni al-Mufti Rabi lidiyar Ìlọrin Shamsul Qarni Sheikh Suleiman Farouk oníkìjìgbà adamallahu hayatahu. nínú wọn nínú àwọn ọ̀bá tí wọ́n kéwú níbẹ̀ olórin Ustaz Abdullahi nínú wọn ni Alhaja Khadija láwọn ọmọ bàbá yẹn tẹ́mi náà tí wọ́n kéwú ní Agége lọ́dọ̀ Sheikh Adam rahimahullahu ta'ala. mi wọ́n lè sọ bóyá àfọ́ àwọn tóyìn Ustaz Isa tóyìn àti Ustaz wa Bọ́lájí bóyá ọmọ làwọn bóyá ọmọ bàbá yìí ohun ṣùgbọ́n àwọn tí mo mọ̀ nìyẹn nínú àwọn oníkìjìpá ẹ dákun kí irú àwọn ilé ìtarẹ nìkan jáde ẹ ṣàyẹ̀wò pé irú ẹni bẹ́ẹ̀ ìmọ̀ Ọlọ́run ní gbogbo fúnra rẹ̀ ìmọ̀ Ọlọ́run ní gbogbo fúnra rẹ̀ irú àwọn bàbá yẹn kọjá ẹni tí èèyàn ń tanu sí bí wọn bá tanu sí àwọn ewé àmàṣìṣẹ́ káàkiri nù àìlẹ́kọ̀ọ́ ni ọmọ ọdún mẹ́rin ní ẹ̀tọ́ tó gbé pé fárúkù láti bó síbo àìlẹ́kọ̀ọ́ ni fárúkù tó ń pè sí kí ló fẹ́ ká lò pẹ̀lú ẹ̀ àṣẹ Farouk oníkìtìbá tọ́kọ̀ ìwọ̀n ẹ̀wọ̀n ẹ̀rọ ṣe Suleiman Farouk oníkìtìbá yìí àfà ni wọ́n sá àpẹẹrẹ pé àfà ni wọ́n náà ni fọ́tò tí àwọn yìí àwọn tí àwọn owó lójú sùn yìí àwọn àgbààfà tí ṣe Ádámù kójọ tí wọ́n ń ṣiṣẹ́ mímọ̀ nílùú Ìlọrin ẹgbọ́ ẹ̀rí tí wọ́n kọ síbẹ̀ jama'atu shubbanil muslimin fi madinati Ìlọrin bàbá rí wàhùn من العاملين في حقل الإسلامي في إطار المركز العربي العاملين àwọn tí wọ́n ṣiṣẹ́ kìí ṣe iṣẹ́ bíríkìlá o ìmúra wọn tó wọ́n ètò ọ̀bẹ ẹ̀yìn ẹ̀rọ òwúrò ara wọlé tí wọ́n fi ìmọ̀ ṣiṣẹ́ في حقل الإسلامي تحت إطار المركز العربي wọ́n lọ́wọ́ ẹnìkan lọ́wọ́ tún ẹ bàbá tó bí ṣe òṣèlú Farouk lówó yẹn àgbàfà ni wọ́n sán ẹlẹ́gẹ̀ẹ́jì tó lè bàbá àfáà ni wọ́n sámsám bàbá ṣe tíra kan ṣe kádà àbúrà rẹ̀ lórí wọ́n pè ní Manhajul Mukhtar ìgbà tí bàbá ṣe Adam tó fi tíra ìwọ́n sí bàbá ṣe òṣùmọ́ Farouk oníkìjìpá tọ́wọ́ fi tíra yẹn tọ́wọ́ fi rẹ́ sí bàbá tó bí ṣe òṣùmọ́ Farouk oníkìjìpá súra fọ́tò tíra yẹn ni wọ́n rí àyí wà rí kátù sí Ádámù lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ibi tàbí kọ́rùkọ́ sí ìní ó ti rí bàbá kọ́ sílẹ̀ hadiyatun limudiri markazi shubban limudiri markazi shubban al-islami Ìlọrin wọ́n wákọ̀ Alhaj Farouk wọ́n bẹ̀ sáyẹn dákù aláìmọ̀kọ́ lọ́gbẹ̀ limudiri tí wọ́n lẹ́kọ́ sí hadiyatun لمدير مركز شبان المسلمين Ìlọrin Alhaj Farouk tí wọ́n dábẹ́ sáyìn ká máa ní bàbá rẹ̀
bàbá rẹ̀ kì í ṣàfà aṣọ òfì ní ohun kí ẹ wá ohun aṣọ òfì ó di haram. Ibi tí ọlọ́run tó dé káwọn bàbá ẹ̀rọ náà lọ́wájú ọlọ́run náà nìyẹn. Àwọn níṣẹ́ pọ̀ mọ́ àdúrà tí wọ́n ní, wọ́n dẹ̀ níṣẹ́ pọ̀ mọ́ kéwú tí wọ́n ké ní. Àwọn lọ́tẹ̀ ní ọ̀rọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam tó ní khairukum, Ànábì ní tó dájú nínú yín man kana ya'kulu min amali yadihi fa inna nabiyya Allahi Dawud kana ya'kulu min amali yadihi sallallahu alaihi wasallam. Ànábì ní tó dájú nínú yín òun náà ni ẹni tó ní iṣẹ́ ọwọ́ tó ń ti bẹ̀jẹ́, torí pé ọmọ ọ̀yá ni bàbá mi Ànábì Dáúdù tó ní iṣẹ́ ọwọ́ tó ń ti jọwọ́ ìjẹun. Àwọn bàbá yìí wọ́n mú sófì, wọ́n á tà á, wọ́n á fi gbọ́ bùkátà nígbà tí wọ́n fẹ́ jẹ àráàmù pọ̀ mọ́ àláàlì wọn. Tó ń jẹ́ pé tó ń jẹ ilé ìlú ń gbé wọn fò, wọn sì gbọ́dọ̀ jẹ́jẹ́kújẹ, wọn gbọ́dọ̀ jẹ haram. Ṣé báyìí ní iṣẹ́ owó ti ẹ lẹ́rìí jẹ́ kó gbẹ́sẹ̀ lé bí àwọn ológun? Àìníṣẹ́ owó ọ̀tẹ̀ ló ṣe ní fẹ́wọ́n náà, àìníṣẹ́ owó ọ̀tẹ̀ ló ṣe ní jìbìtì, àìníṣẹ́ owó ọ̀tẹ̀ ni ò jẹ́ kó mọ owó tó tọ́ àti owó tí ò tọ́. Ló máa fi mú ewé wá bàbá yẹn, òun táwọn tó wá ń ṣe tó ń jẹ́ ẹ̀kọ́ bá wa, òun tó wá sọ di ebú fún wọn. Àṣé òṣèlú bá farúkọ orí kìtìpá, òun tó ń bí wọn nínú lára bàbá yìí, ẹ̀rọ sọ fún lónìí. Ọ̀tá jókòó, wọ́n rí pé ṣé òṣèlú ti bọ́. Ṣé òṣèlú ti ṣe gíní? Ó ti bọ́ mọ́ ọ̀lọ́wọ́ ní bí ṣé òṣèlú ti lọ. Bàbá tó bí ṣé òṣèlú Faruk, Sheikh Faruk Allahu ta'ala, ẹ̀sọ̀ ìgbò ni wọ́n tọ́ orúkọ ẹgbẹ́ láyé. Bàbá tó bí wọn kò tọ́ orúkọ ẹ kọjá lọ nílẹ̀. Ẹgbẹ́ àṣẹ́sì bí Faruk orí kìtìbà. Allahu ta'ala. Ẹgbẹ̀rún jábàlù fìlẹ̀ èrè. Àwọn náà tọ́ orúkọ ẹni àwọn gbókó lọ ọdún lágége. Wọ́n gbókó lágége, wọ́n gbé Morocco. Tí wọ́n ti lọ kéwú kò jù bẹ́ẹ̀ lọ. Wọ́n bá gbé hajj, nígbà tí wọ́n lọ hajj kò jù bẹ́ẹ̀ lọ. Ṣé ó sì lè Faruk orí kìtìbà? Adamallahu hayatahu. Ó gbé orúkọ ní wọ́n gbé kárí ayé. Worldwide. Oníkìtìgbà tó bá tó máa dìde lẹ́yìn ṣé Sùlẹ̀mánù yóò máa tàn wọ́n lẹ́yìn. Ó ti gbé débi tí ò tún síbi wọlé tó gbé láyé náà. Orúkọ oníkìtìgbà. Ó ti gbé worldwide. Ìkíní ni alákejì. Gbogbo ìgbà tí pìtànpìtàn bá ń pìtàn Ìlọrin. Gbogbo ìgbà tí pìtànpìtàn tó bá ń pìtàn Ìlọrin. Lẹ́gẹ̀dá. Gbogbo ìgbà tí pìtànpìtàn àti òpùtà aládòsí àti òpùtà olódodo àti òpùtà ẹlẹ́gbẹ́ àti òpùtà onífẹ́, gbogbo ìgbà tó bá ti ń pìtàn Ìlọrin, ìtàn ilé oníkìtìpá ti wọnú tọ̀ lọrin. Àbí ẹ máa pàtàn ìmáàmù Ìlọrin di mélòó, ẹ máa pàtàn ọba Ìlọrin di mélòó, ṣẹ́ni wọ́n ti gbé Mufty Ìlọrin di mélòó. Wàṣàmùsù lókọ́rin ni ya sayyidi, Ya sayyidi, Aya Suleimana ya sanadi, Anjaka Rabbi minakajin, Ya luwafik rukafir baladi. Wàṣàmùsù lókọ́rin ya sayyidi, Aya Suleimana ya sanadi, Anjaka Rabbi minakajin. Ìyáàlú wá sí kí rúkà fi lè bálẹ̀dì. Lóòrí, inú Ramadan tí ṣe é sùmọ́ fẹ́ bínú, èmi Abdulhakeem mọ̀ sọ mú wà ní ẹdún pè wọ́n. Mo ní ọ̀rọ̀ tó ń mọ̀ yìí, mo ní wàláhì má fèsì sí. Ẹ má pẹ̀lú ọ̀bọ jáwìrà. Ibi tó ń bọ̀, ó ti yé wa. Ni mo fi sọ wípé lìyáàlù wà díkìrùká fìlì bálàdì. Ohun tó ń ṣẹlẹ̀ yìí, lìyáàlù wà díkìrùká fìlì bálàdì. Ọlọ́run fẹ́ fi tó orúkọ yín káàkiri gbogbo ayé sí ni. Mo sọ fún pé Ọlọ́run fẹ́ fi tó orúkọ yín káàkiri gbogbo ayé ni. Ẹ wá rí abẹ́rẹ́ ẹ̀sìn. Ẹni tó ń sọ ń gbà náà, tó ń sáré gbà lọ gbẹgbẹ ṣubú, ẹ dákòtà ló ṣubú sí. Ó fẹ́ já yín, alójánsìn. Ó fẹ́ yẹ̀yẹ́ yín ni, alóyẹ̀yẹ̀ báyìí. Lèmi ti fọ́lá yín ṣé Sùlẹ̀mánù Faruk mo fi bẹ́lọ̀ wípé Olúwa jọ̀wọ́ dákun má yẹ̀yẹ́ mi. Olúwa jọ̀wọ́ dákun má yẹ̀yẹ́ mi. Ebo ti yẹ̀yẹ́ aláṣejù
ọmọ abẹ́bí jẹ́ ó tẹ́ nílé ó tẹ́ lájò ó dé ní ẹsìn. Olúwa jọ̀wọ́ dákun má yẹ̀yẹ́ mi. Olúwa jọ̀wọ́ dákun má yẹ̀yẹ́ mi. Mo ti yẹ̀yẹ́ aláṣojú ọmọ abẹ́bí jẹ́ ó tẹ́ nílé ó tẹ́ lájò ó dé ní ẹsìn. Olúwa jọ̀wọ́ dákun wá ṣàpọ́nlé mi. Olúwa jọ̀wọ́ dákun wá ṣàpọ́nlé mi. Mo ti ṣàpọ́n lẹ́sùn lẹ́yìn mọ́nà ọmọ oníkíjì pa tó dé nílé ní ilé lájò tó fi dókè òkun. Olúwa jọ̀wọ́ dákun wá ṣàpọ́nlé mi. Olúwa Jọ̀wọ́ dákun wá ṣàpọ́nlé mi. ó ti ṣàpọ́n lẹ́sùn lẹ́yìn mọ́nà ọmọ oníkejì pa tó dé nílá nílé ìlàjò tó fi Fi lókè òkun just lè mọ̀ di wọ́n white. Lẹ́yìn ìgbà tẹ pa gbogbo rọ́tẹ pa ó gbà wọ́ọ̀dù ní Abidjan ẹ̀wọ́n ti pe ṣé Suleiman káàkiri. Ọlọ́wọ́n ṣàwọn lábẹ́bẹ́ Muhammad. sallallahu alaihi Lẹ́yìn wasallam. tọ́lọ̀ ọba ti ẹ̀ṣẹ́ ilẹ̀ ń tọ́pọ̀ lọ ẹ̀ṣọ́ oríkodò. Ẹ̀ ń tọ́pọ̀ lọ ẹ̀ṣọ́ oríkodò tọ́lọ̀ ọba ṣe ilẹ̀. Èèyàn fẹ́ ọmọ ọba. Ó ti kọ́kọ́ di ọ̀rẹ́ ọba. Ó ti kọ́kọ́ di ọmọ ọba. Ó di ọ̀rẹ́ ọba. Ó tún wá di àna ọba. Ṣé ẹ̀mọ̀ pé ìlú lọ́rin lẹ́gbẹ́jà rẹ̀? Bàbá wa á ní àdúrà lọ́rin. Ọlọ́run ò ní yá ìgbẹ̀lú tí ó Suleiman. Àmín. Èdè ayédè Ọlọ́run ní fi sí láàrin. Àmín. Ọlọ́run wọ́n láìpẹ́ yìí Sheikh Adam lẹ́yìn náà tí ṣe bàbá wa bàálù lọ́rin. Ẹ bá mi ṣe ẹsẹ̀ lọ́kọ́ sí lọ́kọ́ sí Ọlọ́run yá sí Muka minan nas la takhafu darakan wala takhsha wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Ọlọ́run jẹ́ àrígbẹ́ bàbá wa bàálù lọ́rin. Àmín. Ẹ bá wa tọ́jú Mufty àgbà dáadáa. Ọlọ́run wọlá nẹ́bí àti wọn ọlọ́dún ẹ̀pẹ́ fún wa. Bàbá Ìmáàmù Ìlọrin akẹ́yìn náà ẹkú gbàmọ́ra wa ẹkú gbàmọ́ra Sheikh Adam nínú Ìlọrin àṣẹ Suleiman Faruq Oníkìjìpá ìlú Ìlọrin ò ní bàjẹ́ ò ní dàrú ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́ la ilaha illallah la hawla wala quwwata illa billah. Náà táwọn ò bá gbọ́ iṣẹ́ Suleiman àwọn láwà ní sì mọ̀ yẹ àwọn láwà ní sàpọ̀lẹ̀ ṣe ó sì mọ́ Faruq. Bó ti rí náà nìyẹn ṣe ó sì mọ́ Faruq Oníkìjìpá mo fi léyìí mo fi ṣe ẹ̀bùn fún Morid nàbí ìtẹ́fẹ́ ṣe ní ọ̀túnla inshallah. Èmi ò ní láì wá ṣùgbọ́n àwọn ọmọ mi jọmọ́ mi ń bọ̀ ẹ bá fi tékèrè mi ẹ bá fi ránṣẹ́ o tékèrè ẹ bá fi ránṣẹ́ ṣe ó sì mọ́ Faruq Oníkìjìpá ọlọ́pàá tẹ̀jáde ẹgbẹ́ ọlá ìdẹ́bì aqulu qawli hadha wa astaghfirullaha li wa lakum innahu ghafurur rahim.